Ṣẹpẹtẹrí orí ìyá ẹ ti dàrú ṣọpọ keku ìyá ẹ lọ́nà ọ̀run ṣíyan láyé gbọbẹ ní dènà ọ̀run ìyá olórí burúkú orí ìyá ẹ bí orí àwo sóbí ìyá òfò ìyá ẹ̀sìn ìyá yẹn wù ẹ tó fi di demon tó ń da ó dẹ̀ ń da community wù ó sásábẹ́ on a good day tínú ẹ bá mọ́ ó ní láti sọ pé anybody kó dárúkọ ẹ you come with your receipt ó mọ iye ọdún tó fi ń drag mi bí ni I always come with my receipt ó ṣí èrè ó yá wèrè ẹ jẹ́ fún mi 1 minute jàre ẹ ó dọ̀ abẹ́lé ìyá wèrè ni ẹ̀yin tẹ́ lọ́pọlọ ẹ̀yin tẹ́ ní làákàyè sorry ẹ lọ́pọlọ now ẹ gbọ́n now ẹ gbọ́n ó máa ń dùn mí fún yín gan so simple logic wípé she want me to keep quiet she doesn't want me to expose her further and she doesn't want anybody to stand for Baba Angel and ẹ̀yin náà lẹ tún jáde síta tẹ́ sọ pé ẹ fẹ́ justice nígbà tó ń sọ pé wọ́n dó ọmọ ẹ̀ tí wọ́n ní ìhòhò ọmọ ẹ̀ wà ń ta Ṣẹpẹtẹrí ò ṣe sọ pé kọ́mọ ẹ̀ dákẹ́ ọmọ Ṣẹpẹtẹrí wá síta náà tó ní àmì wà létí òbò òun kọ́ wo ẹ̀yìn ẹ̀sìn òun àmì wà ń bẹ̀ òbò ẹni tó fẹ́ gbé jáde yẹn Ṣẹpẹtẹrí dẹ̀ sọ fún ìyàwó Angel pé kó dákẹ́ all because wọ́n fẹ́ fi Angel gba bára orí yín ti dàrú orí yín ti dàrú ẹ̀ lọ́pọlọ Ṣẹpẹtẹrí of all people iṣẹ́ kò níṣẹ́ lọ́wọ́ kò kàwé kò láyé mention my name kí ló fẹ́ forí orúkọ ẹ ṣe orí ẹ ti dàrú Ṣẹpẹtẹrí awọ́káwọ́ àgbésùn bàbá jẹgẹjẹgẹ cruise là ń ṣe ṣebí wọ́n ló kọ́kọ́ wá fi mí ṣe cruise là ń ṣe orí cruise yẹn la ṣì wà ó dẹ̀ máa jẹyẹ wọ 10 years ni ó máa jẹyẹ wọ 10 years ni kò ní dá fún yàrá ya ẹ mention my bó ṣe máa sọ pé mention who are you who the hell are you ó jẹ́ commissioner ni àbò jẹ́ chairman local government àbíta ni ẹ ìwọ játijàti ìwọ jálajàla the only achievement tó ní òun náà ni kó polórin ó wá ṣe housewarming rented house and you are pained because o rówó gbà mọ́ ebi ń pa ẹ́ kò dẹ̀ sẹ́ni tó ń san ransom mọ́ ó rí pé ó lè get over Agbádéwọ̀lú ni ó lè get over Agbádéwọ̀lú ó lè get over MC Olúọmọ ó lè get over MC Olúọmọ ṣé MC Olúọmọ nìkan ló lọ party tó ń ṣe ní jẹta you can't get over that man because ó dùn ẹ́ pa because o lóyà o láyé ọ̀tá ní ẹ́ kò sẹ́ni tó ṣoore fún ẹ tó fi bí sun wọn Yorùbá tó gbẹ́ ilé yóò bá tí wọ́n jẹ́ gbogbo ọmọ Yíbò tó súnmọ́ ẹ ló bá tí wọ́n jẹ́ pẹ̀lú olórí burúkú Gistlover tó ń gbé kiri péjì tó lọ sásá bẹ́ẹ̀ ó ti ṣí èrè wèrè wà nú ẹ̀jẹ̀ àwọn òní sàwáwù yálà ya ẹ̀ máa fún ìyá ẹ̀jẹ̀ lọ́la tó máa gbá ski àwọn olórí burúkú àwọn aṣòṣìmámọ̀ ilẹ̀ Yorùbá torí wọ́n ti dàrú àtàwọn ọmọ Yíbò torí wọ́n ti burú tí ògbọ́n tó sọ pé mention her name àwọn ni mo wá fún lálẹ́ orí yín ti burú orí yín ti dàrú àbí sọmọ Yorùbá náà lọ fi ìbọn tú orí ẹ̀ ní pátí àbọ̀ rẹ̀ tímọ́tímọ́ kọ́ lọ́mọ yẹn tó tún lọ ya ọmọ ẹ̀ ní vulnerable moment ẹ ti ṣí èrè mention her name so tẹ́ bá ti wá mention orúkọ ẹ̀ yẹn wọ́n wá gbé yín lọ execution ground àbí mo ń béèrè ní pé tẹ́ bá ti mention orúkọ wọ́n gbé yín lọ sí execution ground orí yín ti dàrú òun nìyá ṣe ń jẹ yín òun lẹ ṣe gbọ́n ẹ ti ṣí èrè orí yín ti dàrú Ṣẹpẹtẹrí sásábẹ́ abẹ́ Gistlover ó ń gba ransom kò sọ́kùnrin tó bá sùn tí kò fi péjì yẹn búlì kò sọ́kùnrin tó bá sùn tí kò fi péjì yẹn hold them into ransom láti gbé lọ́wọ́ wọn just simple arithmetic 1+1 ó hàdì fún yín láti mọ̀ pé 2 ni mention her name abẹ́ ìṣí èrè ni ṣé ẹ mọ̀ pọ́rọ̀ tó wà lórí cyberspace ni ó ní kó lọ fèsì dáadáa náà ó ní kó lọ fèsì dáadáa ṣé bó ló sọ pé ojú òun kòrókòrò àbí kò kọlù àwọn ọba jáde ṣé kò kọlù àwọn Elégùṣì jáde kò kọlù àwọn ọba Oníkòyí jáde kò kọlù àwọn NDLA jáde
pé ẹ̀yin lẹ bá kinní kan ya photo a rí photo ẹ̀ pẹ̀lú yín a rí photo ẹ̀ pẹ̀lú ó dẹ̀ mélòó táwọn yẹn gbé lọ sí court abẹ́ rò pé wọ́n lè instigate gbogbo àwọn yẹn náà kó gbé lọ sí court ẹ rò pé a lè get lọ́ọ̀yà tí gbogbo wọn yẹn máa gbé lọ sí court ẹ ti ṣí èrè orí yín ti dàrú ẹ ti ẹ̀gbọ́n òun ni ìyá ṣe ń jẹ yín tẹ́ bá tiẹ̀ máa sọ pé mention her name kò kí ń ṣe ẹni tó ti bà àwọn ògo ìdílé yín jẹ́ kò kí ń ṣe ẹni tó ti dàrin yín rú kò kí ń ṣe ẹni tó ti ká àwọn ògo ilẹ̀ yín ẹ máa sọ pé mention her name orí ẹ ti ṣí èrè ẹ ní làákàyè ẹ̀gbọ́n rárá. Ṣẹpẹtẹrì làwa máa pè ẹ́ ń bí Òbó Sùlẹ́lẹ̀ la máa pè ẹ́ ń bí ọ̀ǹtì tó bá tú èékánná lẹ́yìn bàbá ọmọ tó kú yẹn ìwọ olè játijàti olè ọ̀lẹ abaragíọgíọ alára ẹgẹẹgẹ arúgbó ti kékeré Yẹmí ìyá Òkóǹgà ìwọ nìkan ló ugly jù ní gbogbo Nollywood àṣìírí ọmọ tó ń kú láàárọ̀ ọjọ́ súná ìwọ ìdọ̀tí àná kí náà fẹ́ forúkọ ẹ ṣe ó ṣí èrè ó fẹ́ káyé gbọ́ sórí ẹ ayé máa gbọ́ sórí ẹ ayé máa gbọ́ sórí ẹ tó máa gbáàsì kí ló kù tó fẹ́ fi búrú wa kò sí nǹkan kan mọ́ ìwọ ló kù kó múra ìwọ ní integrity ẹ ti bàjẹ́ Ọlọ́run tó dẹ̀ bá tiẹ̀ jẹ́ kò ní rán tún títí ẹ ṣe mọ́ Ṣẹpẹtẹrì Ọlọ́run tó bá tiẹ̀ jẹ́ Ọlọ́run tó expose ẹ Ọlọ́run tó àwọn orí àwọn èèyàn tó ti ṣọ́mú tó ti gbé ṣubú ó mọṣẹ́ tó ń ṣe ní Ṣẹpẹtẹrì ó máa ń ṣú àwọn èèyàn gbé ṣubú ni wàá dé okùnlẹ̀ fún wọn game tó gbá fún mi 2019 mo ti smart mo ti gbọ́n nígbà ìmọ̀ nìyẹn nígbà tí mi ò tí léèyàn lẹ́gbẹ̀ẹ́ nìyẹn mo ti léèyàn lẹ́gbẹ̀ẹ́ sí mo dẹ̀ ti rí mo ti rí ìrírí ayé mo ti báyé jẹ mo ti báyé mu mo ti rí ìrírí ayé ibi ìbá ẹni tó bá ní làákàyè ibẹ̀ náà ti máa mọ̀ pé ìwọ ló ṣe setting 2019 yẹn bàbá olórí burúkú ọmọ ní ẹ kí ló tẹ́ lára torí ọmọ oní YouTube yẹn òun ló ṣe bẹ́ síta àbí nítorí bàbá Angel ló ṣe bẹ́ síta the fact remains that iṣẹ́ fọmú ẹ lọ́wọ́ o dẹ̀ ní rí òkú ọmọ yẹn fi gba kọ́bọ̀ lọ wá iṣẹ́ ṣe ebi ló ń pakọ mọ́nàmọ́ná kú ebi ṣé rí gbogbo àwọn tó ń ṣe mention names yẹn ẹ má sọ nǹkan kan ẹ̀kọ́ fi redded sí tí n bá ṣe tán máa ṣàyà wọn block Ṣẹpẹtẹrì ló lọ create account nígbà tó máa dárúkọ mi Ṣẹpẹtẹrì tó bá jẹ́ pé ìwọ ọjọ́ ọmọ kan tí ò ń ṣe pé bàbá ńlá kú bàbá ẹ̀ àwáyé má ṣeré bàbá tó dàṣẹ ẹ̀ wàá lo black bonnet fún mi nínà àbò ṣìírí ṣé nítorí party mi kù few days ó rò pé ó lè distract wa ayé ìyá ẹ bàjẹ́ gbàgbé ẹ̀ ìyá ẹ ṣọmọ bí yíyẹ ẹ burú. orí yẹ ẹ burú kí ló kàn wá pẹ̀lú yẹn mention my name and so far tó bá mention orúkọ ẹ àbí báwo la ṣe mọ̀ tán Pastor Sùlẹ́lẹ̀ kí ló dé tó ṣe lọ rún bọ̀dá mílíọ̀nù nírùnkúrùn lórí Gistlover kí ló dé tó ẹ pé story àwọn ọmọ títí ò dé rí orí Gistlover rí kí ló dé tó ẹ pé story àwọn ọmọ ọlọ́mọ ló ń dórí Gistlover ó wá sọ pé ó fi Gistlover búlì ìwọ náà mú bi tán ti búlì ẹ wá olóṣì abaragíọ́mí bí ẹyẹlé tó jò pa ìdọ̀tí àná olè ọ̀lẹ ìwọ náà máa kárẹ̀ ẹ̀kún yàn tó bá sọ̀rọ̀ àwọn tó wà successful ó wà successful the only achievement tó ní òun ni pé ìwọ ni first celebrity àbúlórí burúkú tiẹ̀ ní ẹ ìdókùdó la mọ̀ ẹ́ sí